Hello. Ẹ̀yin èèyàn mi o, a kú àsìkò yìí. Ó ga o. Wọ́n bá ní ọmọ tó ń wá tí Mariam tó jí gbé sá lọ. Tí wọ́n ní Naomi ó lọ ké bá First Lady. Wọ́n ló tiẹ̀ ti sá kúrò tí mo sọ fún wa pọ́n ní wọ́n ń wá láàfin yẹn na olórí Naomi. Wọ́n rí. Ó lóun fẹ́ lọ para o. Tóun bá rọ́mọ òun wá ọmọ òun lọ. Ó pe kábíyèsí. Kí kábíyèsí tó dé níbi tí tó lọ torí kábíyèsí ò sí nílé. Naomi ní kóun lọ ra kíní wá fọ́mọ òun àtọmọ ẹ̀. Tádé ní káwò wọ́n lọ ra ọ́sùrù lọ wọ́n lọ ra kí ló ń jẹ́ ice cream. Kọ́ tó dé ọmọ ọ̀dọ̀ ti ń ké pé Mariam ti já ọmọ gbà lọ́wọ́ òun, ó ti jù sínú mọ́tò ti drive lọ. Nílùú yìí, ìlú tó lófin, nílùú Nàìjíríà wa yìí, ó mà lágbára o. Báwo ló ṣe ṣófò ní kọjá ní géètì ni àbí ó de igbé ọ̀fẹ́ ni ó fi kọjá ní géètì ni tóun fi rí. Tọ́mọ ọ̀dọ̀ gan ò pariwo pé ẹgbà àwọn ẹ má jẹ́ ó lọ. Ó já ọmọ gbà lọ́wọ́ òun, ó ti jù sínú mọ́tò ẹ má jẹ́ kó gba géètì lọ. Gbogbo ẹ̀ àárín yẹn gbọ́. Bóyá at the end of the day o, bóyá yẹn máa gbọ́ bó ṣe lọ o. Ṣùgbọ́n ṣá pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, wọ́n ní chief that is First Lady ti Ọ̀ṣun State tó sọ fún Naomi pé má worry a máa wá ọmọ ẹ̀. Wọ́n ní bí Naomi ṣe bára jẹ́ ọmọ wọn ò gbọ́dọ̀ kú. Obìnrin yẹn wicked kó má lọ pa ọmọ òun. Ṣé mo sọ fún wa lánàá pé ó bá tiẹ̀ sọ pé kí nǹkan kan ṣó sọ pé òun ní mẹ́ńtà díẹ̀díẹ̀ lórí ni bí kò tí ì jáde ni. Tó bá kí nǹkan kan ṣe ọmọ Naomi pẹ̀lú bọ́n ṣe ń threaten Naomi pẹ̀lú pé wọ́n máa pa Naomi, wọ́n máa pa ọmọ ẹ̀, wọ́n máa pa Naomi, wọ́n máa pa nǹkan tó ń jẹ lẹ́nu ní ààfin yẹn nìyẹn. Láì ṣe pé Naomi wá jẹ́ ọmọ tí ẹni tó jábọ́ látòkè àbí igi ni Naomi tó fi Naomi wí oríṣiríṣi kó àwọn fẹ́ pa. Kọ́ try ẹ̀bẹ̀ tọ́lọ́run fún wọn ṣe ni. Tí Naomi wá sọ pé First Lady nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé òun máa yẹn kò tí ì mọ obìnrin yẹn pé bàbá ńlá ewèlé ni bàbá ńlá kinní kan ni kinní kan ó lè can do pé kinní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́. At the end of the day ṣá wọ́n ní Mariam sọ Naomi wá tún sá kúrò. Ó tún sá kúrò lọ́dọ̀ oníṣẹ́ mọ̀ pé ẹni tó ń wá nǹkan ó máa ń wá ní ìwàkúwà ni. So wọ́n ló tún ti sá kúrò ó rò pé bóyá pẹ̀lú gbogbo bí First Lady ìyàwó Ọ̀ṣun State ó ṣe ń advice ẹ̀ pé àwọn máa wá. Ìyẹn gọ́tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn investigation gẹ́gẹ́ bí wọ́n ní kò tiẹ̀ tó yángàn tó fún Naomi. Wọ́n ní Naomi tó rush padà. Ó di church ẹ̀ ó tún lọ sí church ó ti sá kúrò lọ́dọ̀ First Lady. Ó ti lọ sí church ẹ̀ wọ́n níbi tó ti ń gbàdúrà ó pariwo Ọlọ́run ṣàánú fún òun. Nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ òun ò gbọ́dọ̀ kú. Kó paralyze plan ní Mariam. Bí Mariam ṣe sọ pé òun jẹ́ òṣìkà Ọlọ́run kó surprise òun kí nǹkan kan máa ṣe ọmọ ẹ̀ kó jẹ́ kó òun rí ọmọ yẹn. Wọ́n ní Naomi ti bàrà jẹ́ pé owó ibi tó wà ní ṣọ́ọ̀ṣì tó ti gbàdúrà ní kábíyèsí ló ń rí kọ́ọ̀lù kábíyèsí. Wọ́n ní bó ṣe rí kọ́ọ̀lù kábíyèsí nìyẹn. Ní kábíyèsí wa níbo ló wà? Ó ní kí ló dé pé tẹ́sán kí ló dé? Ó ní máa bọ̀ láàfin báyìí. Ó ní kábíyèsí kí ló ń fẹ́ ṣe láàfin? Òun ò wá sáàfin yẹn o. Òun ò ní wá sáàfin yẹn tóun bá rọ́mọ òun. Kí ló ń fẹ́ ṣe láàfin? Kábíyèsí kò sẹ́ni tó fẹ́ bá òun sọ. Òun ò ní wá sáàfin yẹn mọ́ o. Òun ò ní wá sáàfin yẹn mọ́ kó kábíyèsí gbàgbé ẹ̀ pé òun máa ró òun láàfin mọ́. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní tóun bá sọ òótọ́ fọ́mọ yìí. Kì í ṣe ọ̀rọ̀ surprise ni o. Kọ́mọ ẹ má lọ dún ànàdù. Jẹ́ kí n yà sọ fún pé wọ́n ti rí ọmọ ẹ̀ o. Wọ́n ní bí kábíyèsí kan ṣe sọ fún pé First Lady àwọn security wọ́n ti gbé ọmọ ẹ̀ wá sí ààfin. Wọ́n ní kíákíá ni ojú Naomi yà dá páò
má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ó nítorí ẹ̀ ní kábíyèsí sọ fún kúkú sọ àṣàlàyé wọ́n ti gbé wá live wọ́n ní kábíyèsí bí Naomi fẹ́ fò ní o bí ó fẹ́ di ọ̀fẹ́ o dé ààfin o pé Naomi dé ààfin wọ́n ní Naomi dé ààfin wọ́n tẹ bá rí jubilation inú Naomi tó dùn pé kì í ṣe kékeré inú Naomi ò ṣe ní dùn tó ti rọ́mọ ẹ̀ bí wọ́n ṣe ń béèrè lọ́wọ́ wa ní pé ṣé wọ́n dẹ̀ rí Mariam wọn ṣe ní rí Mariam báwọn náà ṣe rí ọmọ gbé ó dẹ̀ lè jẹ́ pé ṣe ló dẹ̀ gbọ́ ọmọ ọ̀lẹ̀ tó sá lọ Ọlọ́run ló mọ ibi tán ti àwa mọ ibi tán ti rí Mariam àtọmọ bẹ́ẹ̀ ní tọ́wá tiẹ̀ rí ní tèmi o wọn ò tí ì sọ pé wọ́n rí Mariam àbí wọn rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní èrò tèmi ni pé wọ́n máa rí Mariam wọ́n máa rí ọ wọ́n ti tọ́ ti rọ́ ọmọ wọ́n máa rí Mariam wọ́n á ti lọ kọ́kọ́ mú yẹn wọ́n á ti lọ fi pamọ́ síbì kan kó tó sọ̀rọ̀ ẹ̀ ẹ rò pé wọ́n ti ní lọ fi sí station bẹ́ẹ̀ àìsí gbọ́ pé wọ́n rí Mariam wọ́n ti fi àìsí gbọ́ nípa ti Mariam yẹn ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé Mariam pé wọ́n ti gbé ọmọ àtàwọn security àti first lady wá sáàfin wọ́n gbé ọmọ Naomi wá live pé ọmọ Naomi wọ́n ṣàrí lánàá yẹn ni o náà sọ pé wọ́n rí àwa mọ time tó rí bẹ́ẹ̀ wọ́n ṣàní lánàá yẹn pé àwárí náà ń wá nǹkan ọbẹ̀ ìwàkúwà náà dẹ̀ ń wá nǹkan tó sọnù náà fi rí ọmọ tó fi gbé ọmọ wá sí ààfin ǹjẹ́ èèyàn ò wọ́ndà kò wọ́ndà fún èèyàn ṣé èèyàn ò ṣe kàyéfì fún yàn ṣe rí pé Naomi ọ̀ǹtí táwọn pípì yẹn tó máa fi collapse ara wọn pẹ̀lú lílé tó ń lépa Naomi wọ́n mọ̀ pé Naomi àkàndé èèyàn ni wọ́n mọ̀ pé Naomi bó ṣe wà yẹn ẹni tó máa defeat ẹ̀ á ṣe kó tó jẹ o tó bá yí kó wá continue tó ń lépa Naomi ẹ fi ìpè bóyá ọ̀dọ̀ wọ́n ní ikú lè rí ẹ̀ṣẹ̀ náà so ẹni tó bá dẹ̀ fẹ́ kúkú ya jáwọ́ nú ẹ̀ṣẹ̀ torí bíbélì ló fi yé wa wípé wọ́n ní ikú ní èrè ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tó bá sọ wípé òun fẹ́ fi ọwọ́ pa idà Ọlọ́run idà máa bẹ lọ́rùn ni ó máa gé dànù ṣé gbogbo ìtí wọ́n yìí ń kìlọ̀ fún wọn parable tí Ọlọ́run ń kìlọ̀ fún wọn tó ń fún wọn lókùn kan fà ṣáwọn pípù yìí wọ́n lẹ́ni tán bá wí bíbélì náà ló sọ bẹ́ẹ̀ ó lẹ́ni tán bá wí tó bá wọ àrùn kì í bó máa ṣe kí ni ó máa pa àrùn lójijì ṣé wọ́n yìí ń kìlọ̀ fún wọn pẹ̀lú bí Mariam ṣe é ṣe bí ìpé òun àti Ọlọ́run lọ́jọ́ dá ilé ayé yìí bí ìpé òun àti Ọlọ́run lọ́jọ́ dá èèyàn bí ìpé òun àti ó wá ń bá Ọlọ́run compete wọ́n kìlọ̀ fún wọn ní wọ́n ní gbà èyí Ashley ìyẹn ń ṣe tiẹ̀ lápò òsì the other one ń ṣe tiẹ̀ lápò oríṣiríṣi mi ì tí rí irú ẹ̀ rí mi ò tí ì rí irú ẹ̀ rí táwọn yẹn sọ pé kí Naomi àwọn máa pa Naomi táwọn ni wọ́n ní Mariam nǹkan tó tiẹ̀ sọgbẹ̀ yìí ni tóun bá pa Naomi ní ààfin òun á ṣe iṣẹ́ tó jẹ́ kó máa sá pátápátá tó máa fọwọ́ ara ẹ̀ kó ẹ̀rọ ẹ̀ òun máa pa àwọn ọmọ ẹ̀ wò ẹ báyìí kọ́ lọ́n bínú sí yìí kẹ́ á tètè wọ́ ọmọ yín bá aṣọ ọ̀ọ́kẹ́ ẹ ra fọwọ́ ara ẹ̀ pa kẹrù yín kẹ́ tètè máa lọ sọ́nà yìí because tí ìbínú Ọlọ́run bá dé bá yín tó bá dé bá gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ibi ní ààfin yẹn tẹ̀ ń disturb ọmọ Ọlọ́run ẹ̀ jẹ́ kọ́kàn ọmọ Ọlọ́run balẹ̀ báà lọ́kàn tí yín ṣe fẹ́ balẹ̀ ẹ̀yin èèyàn mi mo máa ní kí n fún yín ní ìròyìn yẹn o pé lọ́rọ̀ kan ṣáwọn ti gbé ọmọ Naomi wá fún lánàá o àwọn security àti first lady bọ́n ṣe rí ọmọ bí wọ́n ṣe rí Mariam wà ń bẹ̀ o bí Mariam bọ́n sì ń bẹ̀ o bó ju ọmọ lẹ̀ o bí kìíní bọ́n ṣe gbé ọmọ wọ́n ṣàtìrí pé wọ́n ti gbé ọmọ wá sí ààfin so ìtókù bí ọ̀nà tí wọ́n fi rí Mariam pẹ̀lú ọmọ màá máa sọ fún wa torí àyè ń wádìí ẹ ṣé gan wọn á ní kí sáré ta yín lólobó torí kò ní dáa kẹ máa gbọ́ ní channel yẹn wa tó jẹ́ pé bòmí ilẹ̀ ti máa gbọ́ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o
ẹ bá share, kẹ́ bá like, kẹ́ lè bá fi tó sí comment section. Jésù Olúwa wa. Amen. Bye.